àpapọ̀ ẹgbẹ́ ẹlẹ́sìn tó wà lẹ́kùn ìdìbò kọkànlélógún ti fi gbogbo àwọn ọmọ oyè rẹ̀ hàn. Bákan náà ni wọ́n tún ṣíde fún ètò ìpolongo ìbò lẹ́kùn ìdìbò tó pa ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀, ìlú Ìsàkété àti ìlú Ìfọ̀n Ìpọ̀, eléyìí tí arábìnrin Albertine aya president Sefu Fagbohun jẹ́ ẹni tó lé téńté láàrin àwọn ọmọ oyè tí ó díje du ipò láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin. Iwájú ìjọ Ọlọ́run Protestant tó wà nílùú Àjáwọ̀rẹ̀ ló gbàlejò ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n wá láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún káàkiri gbogbo ẹkùn ìdìbò kọkànlélógún ọ̀hún àti láwọn ìlú òkèrè láti wá bá wọn ṣíde fún ètò náà. Ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀, ìjọba ìbílẹ̀ ìlú Sàkété tó fi mọ́ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìfọ̀yín fẹ́gbẹ́ òṣèlú tí ń ṣe ẹgbẹ́ ẹlẹ́sìn. Lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n ti sọ di mímọ̀ nípa àwọn ọ̀nà tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó tọ̀ láti polongo ìbò tí kò ní sí rọ́lùkọgbà ńbẹ̀. Wọ́n rọ àwọn tí wọ́n jẹ́ ará ìlú láti ṣe bí bàbá ìṣòwà kí wọ́n sì gbìyànjú láti dìbò ẹgbẹ́ ẹlẹ́sìn kó lè bá wọlé ní ẹkùn ìdìbò náà. Àwọn ọmọ oyè tí wọ́n fi hàn ló ń ṣe àtọ́nà wípé ẹgbẹ́ ọ̀hún ti ṣetán láti kojú onírúurú ètò ìdìbò tí ó wà lójú ọ̀nà èyí tí wọ́n ó jìjàdò láti dé ipò ọ̀hún bó ti tó àti bí ó ti yẹ. Arábìnrin Asikidana Albertine ti ṣe aya president Sefu Fagbohun ní gbogbo aráyé ń gbóṣùbà fún èyí pé àwọn gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ó bára rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin kí ohun gbogbo kó sì lọ bí a ti kọ ìwé ẹ̀. Níbi tí olóyè Salman Karim ti ṣe mínísítà fẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè wa Benin ti wà ní ìkàlẹ̀, àwọn lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ẹlẹ́sìn lẹ́kùn ìdìbò kọkànlélógún ni olórí ọ̀fẹ́ láti yọjú síbi tí ayé ọ̀hún tó ti gbéra sọ. Èrè ọlọ́kọ̀ ọ̀jọ̀kan làwọn èèyàn fi ojú wòran ẹ̀ níbi ayẹyẹ ìṣíde fún ìpolongo ìbò ẹgbẹ́ ẹlẹ́sìn èyí tó wáyé nílùú Àjáwọ̀rẹ̀. Àwọn ikọ̀ ẹgbẹ́ náà láti igun kọ̀ọ̀kan ló lórí ọ̀fẹ́ fún àfihàn tí wọ́n ṣe fún ọ̀kọ̀ọ̀kan wọn káàyà wọn bẹ́lẹ̀ kó sì wà bẹ́ síre. Níparí ohun gbogbo, aláǹfààní láti súnmọ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n jẹ́ aṣojú ẹgbẹ́ ọ̀hún, arákùnrin Reliu Arìnlóye, ẹgbọ́gbọ́ lọ́wọ́ tí wọ́n bá aṣojú kọ̀ròyìn wa sọ. Iná 21e agboolé Àjáwọ̀rẹ̀ Sàkété Fọ̀yín député mẹ́ta ló wọ̀ bẹ́ẹ̀ ìyàwó président Sefu Fagbohun wọ àwọn ló jí aṣáájú obìnrin bá sì ti wọ wájú nǹkan ọjọ́ kẹmọ́ ń ṣe la mais akí bàbá ẹgbẹ́ náà akí président Talon akí bàbá ẹgbẹ́ náà Abdoulaye Biosane wọ́n gba ọ̀dọ́ gbọ́ gbogbo abiyamọ yé ń rò pé ọmọ tó náà lè débi kẹ́lí ẹ̀ yé ẹgbẹ́ iléeṣẹ́ náà ni wọ́n máa ṣe ìtorí gbogbo àwọn yóò rò bá àwọn ọmọdé bí wọ́n dé àwọn náà àgbàlagbà ń fọ́ ìyàlẹ̀ bọ́ sẹ́rí ìwé mínísítà Salmanu pẹ̀lú Mako Sanusi ọbọ̀sí madame Asikidana kó bọ́ síwájú Sanusi ọbọ̀sí kò kejì àrẹ̀mọ̀ wọn gbóhùn sẹ́yẹ bonus gbogbo abiyamọ yé ń rò pé ọmọ rẹ gbìdọ̀ débi kan yé yọmọ rẹ rò pé ọ̀rọ̀ pòlítíkì yìí náà àwọn gbìdọ̀ fún tóníyàn yé ẹgbẹ́ náà ni wọ́n dìbò fún ẹgbẹ́ yìí sẹ́yìn ìrètí ń bẹ̀lẹ̀ ẹgbẹ́ yìí ń jẹ. Lẹ́yìn náà òǹdíje dupò fún ẹgbẹ́ ẹlẹ́sìn lẹ́kùn ìdìbò kọkànlélógún arábìnrin Asikidana Albertine aya president Sefu Fagbohun ọlẹ́gbẹ́ àwọn náà pẹ̀lú túgbà ọ̀rọ̀ sọ ń bẹ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe fún àwọn aṣojú kọ̀ròyìn wa. Kọ́kọ́ náà iná mi dùn púpọ̀ fún ọmọ ìlú yóò jáde wá láti Ìfọ̀yín láti Ìsàkété láti Ìwẹ́rẹ̀ ìyẹn wọn túyáyá ọkùnrin àtobìnrin fún àṣeyẹ ìyẹn wọn wá dúró tì wá ká gbé wa ga ká tì wá lẹ́yìn fún ṣíṣí aṣọ kò lójú ètò ìpolongo ìdìbò yẹn ń bẹ̀ lẹ́dọ̀ ìtiwa lé ẹkùn ògólé kan ìdìbò ìyá wa mo dúpẹ́ lọ fún gbogbo ọmọ ìlú torí àtìlẹ́yìn wọn ló ṣe pàtàkì wọ́n sì ti fún hàn mo dúpẹ́ líbẹ̀. irú kákọlura wa iná ìdìbò ló wà kò ní ṣaláì má wáyé bí apá kan bá rí fọ̀lí apá òhun yẹ ní ayọ̀ náà ń lọ sí apá òhun yẹ lọ́fẹ́ gbégbá àrókè wọn àfẹ́ máa tako apá yẹn gbégbá àrókè wọn mọ̀ fẹ́ sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́sìn nífọ̀lí bí a bá ń takò wá ká má fàyè nẹ̀ fún ká jà ìhun yà fẹ́ ṣe ẹ̀lì kó wà lókè fún wa kéèlì hun náà àfẹ́ máa ròyìn àfẹ́ máa sọ fún oníyèkó ìyè tí fọ̀lí ẹgbẹ́ ẹlẹ́sìn lójúlé sí ojúlé ẹgbẹ́ ẹlẹ́sìn làfẹ́ dìbò fún bọ́nìkà bàbá wa fàjà káfọ́yè nẹ̀ fún ká má bà jà fún ká jọ ṣe é láyọ̀ fún gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ọwọ́ tó yà bá sọ ìdìbò kò ṣe ìjà gídíjàgan ọdún ni kàmpáyì ọdún ni ká ṣe é pẹ̀lú ọdún bó bá di alẹ́ mọ́kànlá oṣù kínní ọdún ogún ó lé mẹ́fà ẹgbẹ́ ẹlẹ́sìn lágbègbè àrókè ní ẹkùn ìdìbò wa ẹ ṣeun. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni wọ́n fi ń retí o kí gbogbo àwọn tó wà lẹ́kùn ìdìbò kọkànlélógún kí wọ́n lè ṣe ojúṣe wọn bí ó ti tó àti bí ó ti yẹ kétò ìdìbò tí ó ń bọ̀ lójú ọ̀nà yìí
kó lè bá kẹsẹ̀ járí. Kásùmù Ṣùlá ló ti ń jábọ̀ ìròyìn, Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà.